fi Ọlọ́run bẹ gbogbo àwọn fàájà nìsín wọ́n ní àwọn fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì àlọ́ ẹ̀bẹ̀ tí mo wá ń bi àwọn fàájà ni pé ká má lọ ṣọ́ọ̀ṣì àlọ́ ká lọ protect ní sẹ̀tẹ́ràtì ní Ìbàdàn. Ìyá ní gbogbo tó ṣẹlẹ̀ nípa ìgbéyàwó àlọ́ yìí Ọlọ́run fẹ́ fi ra àwọn ìyàwó àwa ìránṣẹ́ Ọlọ́run ní ṣéèṣì Tope Alabi òde lórúkọ rere o. Ẹni tó gbé ọmọ lọ́mọ tó gbé fún àlè tó ń kọ̀rẹ́ ìtorí ẹ̀rù. Ẹni tó jáde lọ́dọ̀ Àjànàkú tó bá bẹ̀jẹ́ ọ̀dọ̀ màmá rẹ̀ dẹ̀ olóògbé ó bá bẹ̀jẹ́ ó bá jalè. Ọkọ àkọ́kọ́ ẹ̀ ó bá yẹ. Ṣé àwọn kí mo sọ fún yín gbogbo ojú tó ń wò mí ẹ jọ̀ọ́ ẹ má ní bí mo ṣe wọlé mi ò kí yín ẹ jọ̀ọ́ mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn odi ṣàlàfíà ni mo bá gbogbo yín ẹ má bínú ọwọ́ tí mo bá wọlé ọwọ́ bínú ọwọ́ ìkanra ni ṣé mo kí mo sọ fún gbogbo yín mo lọ́rọ̀ Olu Alo yìí mo ní tí wọn ò bá tètè wá nǹkan ṣe sí ó máa sì bí ìgè ó máa bí àdùbí àfàìmọ̀ kí Olu Alo kó má fi ẹ̀wọ̀n panu àfàìmọ̀ kó má fi àjọ péńpé roko ọba àfàìmọ̀ kó má kàwọ́ pẹ̀yìn lọ rojọ́ níwájú àwọn adájọ́ ẹ ti rí sìn àwọn èèyàn tí ń gádàjọ́ ń sìn wọ́n ti ń gádàjọ́ wọ́n ti ń finúkunú wọ́n ti ń fikùn lókun wọ́n ti fẹ́ fi ìmọ̀ ṣọ̀kan báyìí tí ìmọ̀ bá dẹ̀ fi lè ṣe ọ̀kan àfàìmọ̀ kí ṣọ́ọ̀ṣì Olu Alo kó má dohun gbàgbé ẹ déètì ọ̀rọ̀ tí mo kọ yìí sílẹ̀ àfàìmọ̀ kí ṣọ́ọ̀ṣì Olu Alo kó má di ohun ìgbàgbé torí pé kí ni ibi tí ọ̀rọ̀ yìí ń lọ ìbẹ̀rẹ̀ ìjà lèèyàn máa ń rí èèyàn kì í mọ nǹkan tó máa parí ẹ̀ òun ni mo ṣe ń ké gbàǹjarè gbà yẹn pé gbogbo ẹ̀yin CAC leader gbogbo ẹ̀yin kànjọ̀kànjọ̀ nù CAC gbogbo ẹ̀yin aláṣẹ inú CAC ẹ má wo ọ̀rọ̀ yìí níran ẹ má fojú tẹ́ńbẹ́lẹ́ wo ọ̀rọ̀ yìí bàbá Násìrì wòlíì Násìrì wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí wọ́n sọ̀rọ̀ kódà ọ̀rọ̀ ti kan Tope Alabi báyìí ọ̀rọ̀ ti kan Tope Alabi ṣé mọ̀ pé mo sọ mo ní ọ̀rọ̀ Olu Alo yìí ó máa bí ìgè ó máa bí àdùbí àtàbálé àtàbóko ṣé mọ̀ kí mo sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá ń fọ́lọ̀ fídíò mi ẹ máa sọ pé ẹlẹ́yẹlẹ́ ò dẹ̀ sọ bẹ́ẹ̀ o mo sọ torí pé kí ni mo ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀ torí pé kí ni yóò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ kódà wòlíì Násìrì wọ́n tún tú àṣírí kan wọ́n dárúkọ pásítọ̀ yẹn mi ò ní dárúkọ ẹ̀ fún yín fún ara wọn ẹ máa gbọ́ látẹnu wọn wọ́n ní nínú gbogbo alágbèrè in the whole Nigeria nínú ìránṣẹ́ Ọlọ́run wọ́n ní pásítọ̀ ilẹ̀ ní àkọ́kọ́ tán bá péyàn ní alágbèrè tán bá ní èèyàn ṣe àgbèrè dé ojú ẹ̀ wọ́n ní pásítọ̀ ìpò ó ṣe àgbèrè yẹn ní ojú méjèèjì kàyí màgì ẹni tó ń sọ̀rọ̀ yìí wòlíì lòun náà o ẹni tó ń pè lálágbèrè yìí wòlíì ní o pásítọ̀ ní o tán bá ń sọ pé ìránṣẹ́ Ọlọ́run ń ṣe àgbèrè kí ló tún kù ṣó bá tán kí ló tún kù kí la tún fẹ́ sọ ẹ ti rí àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí kan náà wọ́n á dẹ̀ bọ̀ sórí pulpit wọ́n á máa sọ pé àgbèrè ò dáa panṣágà ò dáa tó o bá ṣe ọwọ́ náà tó o bá ṣe onírọ̀rùn wọ̀ ẹ jọ àwọn dẹ̀ ń píríṣì gospel fáwọn èèyàn ǹjẹ́ àwọn máa rí ọ̀run wọ̀ báyìí ǹjọ́ máa rọrùn wọ̀ báyìí. Let me back to Tope Alabi again. Aunty Tope Alabi ló bá tán àṣírí tí yín náà rí ń ta ẹ̀yin tá à ń fojú ìyá gidi wò ẹ̀yin tá à ń fojú àǹtí gidi wò ẹ̀yin tá à ń fojú olórin ẹ̀mí wò ẹgbọ́n nǹkan tán lẹ́yìn náà ṣe wọ́n lẹ́yìn náà ń ṣàgbèrè káàkiri ẹ lọ ń gbọ́mọ bàfọ́sùn ẹ lọ ń gbọ́mọ táyé ẹ lọ ń gbé fún John ẹ lọ ń gbé ọmọ John ẹ lọ ń gbé fún David ẹ lọ ń gbọ́mọ David ẹ lọ ń gbé fún Ẹ̀sìkáyà adẹ̀ ń pè yín ní olórin ẹ̀mí àwọn èèyàn dẹ̀ ń gbọ́ orin yín wọ́n ń wò pé orin gidi leléyìí aṣọ oníranù lẹ́yìn náà àǹtí Tọ́pẹ́ kò bá má jẹ́ yín ó yẹ jẹ́ kí gbogbo ẹ̀yin tá a bá ń fojú èèyàn gidi wò
ìsàlẹ̀ ọ̀rọ̀ yín lẹ́gbin ẹ̀yìnkùlé yín ò dáa kódà iwájú ilé yín ò wà sún ọmọ báyìí sìn iwájú ilé yín ò sún ọmọ ẹ ti rí kí ni ìyàtọ̀ yín àti Olu Alo báyìí sìn kí ni ìyàtọ̀ yín Olu Alo náà sìn ó gbéyàwó ẹ̀ pamọ́ bóyá ó ti lò ní àmọ́ bóyá ó ti di dìdìrín ní àmọ́ bóyá ó ti jáde láyé ní àmọ́ the next thing tá a máa rí lọ́yà ló ní ó gbé dìde bàbá nọ́sìrì náà tún sọ wọ́n ní ẹgbẹ́ lọ́yà dìde tà ẹgbẹ́ lọ́yà dìde ó ti wà ní new CAC news can you imagine Olu Alo yìí dẹ̀ jáde ó ní kí ẹ ní ọmọ ìjọ kankan kó má jà fóun ọlọ́run ló máa jà fóun ọlọ́run ẹ̀ ní lọ́yà Fálànà ẹ ti rí bàbá wòlíì nọ́sìrì ó tún sọ pé ẹ̀yin CAC ẹ̀ tó rán àgbà nípa ẹ fẹ́ gba òun bóyá lórí ibi tó ti ń sọ òótọ́ ọ̀rọ̀ yìí náà ni o ẹ̀yin tẹ̀lé ń pera ní ìránṣẹ́ ọlọ́run náà nìyẹn ṣíṣe ọlọ́run náà lè ṣe yẹn ṣé bí Jésù Kristi ṣé bó ṣe kọ́ wa nìyẹn ṣé bó ṣe fi dọ́kítìrì yìí lélẹ̀ nìyẹn ẹ jọ ẹ sọ fún mi ṣé bí Jésù Kristi ṣé bó ṣe fi dọ́kítìrì yìí ṣé bó ṣe fi lélẹ̀ nìyẹn ẹ yá ká tún gbọ́ díẹ̀ sí nínú ọ̀rọ̀ Tope Alabi tí bàbá nọ́sìrì tó sọ ẹ má bá mi ká lọ. Jẹ́ gbọ́ ẹ máa gbọ́. tí mo ṣe kásẹ̀tì tó lera mo máa ra gbogbo kásẹ̀tì àwọn ọmọ ọlọ́run máa ra gbogbo kásẹ̀tì àwọn ọmọ ọlọ́run mo máa ra àwọn kásẹ̀tì ọmọ ọlọ́run tí bá ti ra àwọn kásẹ̀tì wọ̀nyí tán máa wá kó wọnú yàrá máa gbàdúrà sí máa pray lórí kásẹ̀tì wọ̀nyẹn to cut the story short máa kà gbàdúrà mo lọ sórí òkè mo ra gbogbo kásẹ̀tì a lè máa láìkì kásẹ̀tì èmi àti mọ́mì à ń bọ̀ tí mọ́mì láìkì kásẹ̀tì Tope Alabi èmi náà láìkì ẹ̀ ní ìyẹn ní kásẹ̀tì tó fi kọ orin ọ̀run nígbà ọjà ayé kàkàkà bá a ṣe ra kásẹ̀tì wọ̀nyẹn nìyẹn bá a ṣe fẹ́ kó wọnú ilé mo bá gbóhùn ọba àwọn ọba Násùrù ọmọ mi ò gbọ́dọ̀ kó kásẹ̀tì wọlé ló bá tán. ẹ̀yìn ọtí Tope Alabi jáde ẹni tí mo dẹ̀ fẹ́ràn ni ìka ẹni ò sọ fún ẹ̀dá àlàyé ju ẹ̀ máa tìyàwó mi dé ní ilé ọ̀rọ̀ sílẹ̀ débẹ̀ over 15 years bíi 12 years lóluwà ní ẹyọ kásẹ̀tì tí Tope Alabi kò pé orin tí ẹ gbọ́ yìí orin ìjọba ọ̀run ni ṣùgbọ́n ohun tó gbé jáde inú odò lóhùn yẹn ti wá inú òkùnkùn lóhùn yẹn ti wá ẹni yẹn ṣẹ̀dá ọlọ́run mo ní à irú òun wo ni mo gbọ́ yìí mo pe mọ́mì mo ní lẹ́yìn ní ẹ̀kejì ẹ̀kẹta mo ní mọ́mì olúwa àwọn ọmọ ogun sọ pé ká yọ kásẹ̀tì Tope Alabi kò ní kásẹ̀tì mo ní mi ò lè mọ ni mọ́mì bá da síga kíkí ní ìṣòro ọ̀tá mi àtẹ̀sẹ̀ pọ̀ lórí òkè ìṣèlú mi fún ara mi ni mo fowó ara mi rà bóbìnrin ṣe ń ṣe nìyẹn. fowó ra ẹ̀ka tá a wá kó dànù mo lọ́lọ́wọ́ sọ pé ká má kó wọnú ilé o àwa ní àjà àgbà náà mo ní ó bá bínú ìyàwó mi tó bínú wọlé n bá kó jáde inú kásẹ̀tì mi kó wọlé nígbà tó di ọdún kejì sọ́dún kẹta ìyàwó mi wá ra pípà wá pé dádì máa bọ̀ Tope Alabi tẹ́ sọ fún wa ní ọdún kejì tẹ́ sọ fún mi lọ́dún kejì yí pé kí n wo ìgbà yẹn lọ́rọ̀ lẹ́yìn ọdún kejì lọ́rùn àrùn àtúnwò àtàjàmọ̀ kó jáde ìyàwó mi sọ dádì ó dẹ̀ sọ nígbà yẹn o ìgbà tó tó yá kí Tope Alabi bẹ́ẹ̀ sì ń wọ ẹ̀rìn kìlá ìyàwó mi sì sọ pé dádì ọlọ́run ò ní fi sílẹ̀ ẹ̀ẹ́dẹ̀ sọ nígbà yẹn mo ní with thank God ọ̀rọ̀ tí mo sọ fún ẹ̀yìn má sọ sí public o ẹ jẹ́ ká má sà gẹ́gẹ́ bí olúwa dé kí ìbá ṣe ohun tó sọ ìmí mi sọ láéláé I will never say torí pé ìdíkọ́ ni ó sì dájọ́ rẹ̀ ẹ wo àwọn ṣọ́ọ̀ṣì tó ti ń ṣe ẹ̀yìn wẹ́ẹ̀ nígbà tó tún wá gbé ọmọ ọlọ́mọ tó tún gbé fún ìyá bàbá ní bàbá tó tún sọmọ yẹn lọ́mọ àlè ìyàwó mi pè mí pé dáàdì ọlọ́run rẹ̀ ilé ọlọ́run tó máa sìn ẹ́ pé ẹ̀dẹ̀ sọ̀rọ̀ nígbà yẹn pé obìnrin yìí sọmọ ọlọ́run pé àgbẹ̀dọ̀ kó kásẹ̀tì ẹ̀ tí ìwọ ló dẹ̀ ra ká èmi fara
ṣé ti gbọ́ ṣé ti gbọ́. Kátó di pé ìyàwó mi ṣe wà á accept. So Tope Alabi yẹn náà báyìí ní jáde ní correct tábà kò sí ẹ̀mí mọ́ nínú church mọ́. Tábàtà àti rí ìràwọ̀ láti rí star ni wọ́n á pè wọ́n tó correct orí olórin. Ṣé Tope Alabi lè dìde dúró pé ọmọ Ọlọ́run lòun ni? Àmọ́ àti 15 years ago bí 30 years ni kò sẹ́ni tó gbọ́ lẹ́nu ní iye máa ti ìyàwó mi nìkan. Gbogbo èèyàn yàtọ̀ sí àwọn èèyàn ọ̀run àbáyé ta ló lè gbé Tope Alabi lọ chọ́ọ̀chì? Yàtọ̀ pé ó lọ há sí ọ̀dọ̀ bàbá ní orí òkè kìíní. Ìgbà tó há sí ọ̀dọ̀ bàbá ẹni tó ní chọ́ọ̀chì kò ní ìran gidi kan. Kí ló dé ìgbà tó fẹ́ ṣègbéyàwó fọ́mà yìí? Kí ló dé tí bàbá Àkàndé ò lọ síbẹ̀? Ṣèbí ó sọ pé lọ́mọ ni. So gbogbo ẹ̀yin olórí ẹ̀mí mo fi ọba àwọn bá bẹ̀ yín. Gbogbo wa pátá olórí ẹ̀mí náà lèmi kò lè rẹ̀ ní. Ẹ jẹ́ kí a yẹ kúrò láti máa bọ orin olórí jẹ́. Ẹ kúrò nídìí láti máa bọ orin olórí jẹ́. Ọlọ́run fún ẹ lórí jẹ́, ó fún ẹ lẹ́ni tó kí ló ń kọ̀ dẹ́mu tí orí ẹlòmíì fún lórí afẹ́fẹ́. Ó lè mú kò sẹ́ni lè mọ Ọlọ́run tá you can know everything about God. God is mystery. Báwo ẹlòmíì kí Ọlọ́run pé Ọlọ́run ẹlẹ́ṣẹ̀ kíkùn, Ọlọ́run ò tẹ́niwó pípa, Ọlọ́run olórí kòkòrò. ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu bàbá Násírì yẹn kí n tó tún tẹ̀síwájú torí pé kí ni ọ̀rọ̀ yìí ń gbé mi nínú ó ń gbé mi nínú pé ẹ wo àwọn orin tá à ń gbọ́ ẹ wo orin tá à ń gbọ́ tá à ń rò pé orin ẹ̀mí ni àṣé inú kíndọ̀mù àwọn èṣù àṣé inú kíndọ̀mù àwọn àjẹ́ àṣé inú kíndọ̀mù àwọn dímọ̀ ni wọ́n ti lọ ń gba gbogbo agbára tí wọ́n fi ń ṣe ìmísí yìí táwa dẹ̀ rò pé Holy Spirit ló ń mi ní Ọlọ́run ò ṣe ẹ ti rí pé Ọlọ́run ló lè ṣàánú gbogbo wa ṣe ẹ ti rí pé inspiration tá à ń gbà sára inspiration àwọn ẹ̀mí èṣù ni ṣe ẹ ti rí pé orin tá à ń gbọ́ sétí àti inú kíndọ̀mù àwọn dímọ̀ ló ti wá can you imagine ta la wá fẹ́ fojú jọ báyìí torí Ọlọ́run ta la fẹ́ fojú jọ Bible said it ó ní tí òpin ayé bá ti dé oríṣiríṣi àwọn wòlíì èké oríṣiríṣi àwọn ìránṣẹ́ Ọlọ́run èké àwọn ìránṣẹ́ Ọlọ́run wèrè àjàrà búkà la máa rí ṣé àti rí wọn báyìí sí ṣé àti rí wọn Sister Tope Alabi you are very disappointed I'm very disappointed in you pẹ̀lú nǹkan tí mò ń gbọ́ against yín yìí I'm very disappointed I won't lie to you I'm very disappointed wọ́n lè tún condemn orin olórin kẹ́ ẹ sáfẹ́ máa ṣe pé ẹ̀yin nìkan lẹ wà ń bẹ̀ ẹ fẹ́ máa ṣe pé ẹ̀yin nìkan lẹ wà ń bẹ̀ ẹ dẹ̀ mọ bí tẹ́ ẹ ti ń gbàgbára ìgbà tí àjànàkú kú ń gbà yẹn náà àṣírí yẹn bọ́ síta but àwọn èèyàn sáré kọ́fà pé irọ́ ni ó kàn help Tọ́pẹ́ ni ó kàn ṣe kinní kan ní ṣe tún gbàṣírí sìn adẹ̀ gbọ́ngbà yẹn náà pé àjànàkú wà nínú ẹgbẹ́ ògbóni ńgbà yẹn ìránṣẹ́ Ọlọ́run náà dẹ̀ náà àwọn èèyàn fojú wò ṣé mo kí mo ti ń sọ̀rọ̀ tipẹ́tipẹ́ mo ní ó dìgbà tí aláró mi bá kú kẹ́ ẹ tó mọ iye aṣọ tó rẹ ó dìgbà tí pásítọ̀ mi ò bá sí mọ́ kẹ́ ẹ tó mọ iye ọmọ tó ní ń ta mo tún sì mú kan bọ̀ wá fún yín another information kan tún sì ń bọ̀ lẹ́yìn fídíò eléyìí another video is on the way pastor is the father of all my babies can you imagine this woman is not a pastor's wife but all the baby of this woman belong to pastor and ìyàwó lé òde mọ̀ I'm coming back on that one. I'm coming back. Ẹ wo gbogbo ojú tó ń wò mí. Ẹ jẹ́ bá mi share fídíò yìí. Bá mi share fídíò yìí kẹ́ bá mi subscribe sí SELE Global TV. Share àǹfààní ìrànlọ́wọ́ tá lè ṣe fún àwọn sister wa, àwọn brother wa ń ta. Kọ́ má lè fall sínú victims yìí mọ́. Òun ni ká máa share àwọn information báyìí. Ẹ jẹ́ ká share àwọn information yìí. Kẹ́ ẹ dẹ̀ subscribe sí SELE Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe. Ẹ wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu wòlíì Násírì lórí ọ̀rọ̀ Olu Alo àti Tope Alabi ẹ máa bá mi ká lọ.
fún Pétérù ó ní tó bá jẹ́ ènìyàn ló fi lè hàn ó ní òun mọ̀ pé kì í ṣe ara àti ẹ̀jẹ̀ ló fi lè hàn bí kò ṣe pé ẹ̀mí Ọlọ́run. Wọ́n wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ Skáyà Olúbọ̀yọ̀ Ládèjì gẹ́gẹ́ bí ohun tó sọ yìí àtọ́dún 6 láti tẹnu mọ́ adúpẹ́ kó fìdí ẹ̀ tó múlẹ̀. Mo wá bẹ̀ ní ìyọ́nú Ọlọ́run kó lọ sọ́dọ̀ bàbá ẹ̀sọ́ Ládélé bàbá Ọdẹ́jọbí àríjọ́nà supritẹ́ndì kí wọ́n tẹnu mọ́ ọ̀rọ̀ tó ń sọ yìí kí òun náà dẹ̀ mú lò kó má jẹ́ ọ̀rọ̀ orí ahọ́n lásán kí ó mú lò láti bíùdì wa láti rà wá padà nínú ìjọ yẹn tó bá dẹ̀ ti tó dé èrè òtọ́dún yìí kó tó bẹ̀rẹ̀ ìwàásù tó wà yìí ìyẹn ohun tí mo bẹ̀ fún kó má tún yí padà nígbà tó kúrò lórí pẹpẹ tán kó tó kẹ̀yìn sí ìwàásù tó wà yìí nítorí pé Ọlọ́run ló fi sílẹ̀ nù ìyẹn ìkíní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nọ́mbà 2 ìkàkíyèsí mi tí mo fẹ́ pè sí mo fẹ́ kí ó lọ sọ́dọ̀ bàbá Abíára kí ó lọ kúnlẹ̀ ní gbangba kó sọ fún bàbá Abíára pé kó dáríjì òun kó má rẹ̀ kó kà sọ bàbá sì wà láyé báyìí ìyẹn ní pé kí ni túmọ̀ ìmọ̀ràn yìí ìmọ̀ràn ló kí sóhun Olúwa ni mo sọ kí ni túmọ̀ kó dáríjì òun ní pọ́blíkì gbogbo tó ń ṣẹlẹ̀ sí ní ìsìn ohun tó ń ṣe ìjọba bàbá Abíára ìgbà tí bàbá Abíára wà ní general evangelist òun ló ń ṣẹlẹ̀ sí ó ń sọ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ pé àwọn kan fi orúkọ CAC wọ́n fi kó èrò jọ wọ́n fi kó kìkì kò sẹ́ni tí forúkọ CAC kó èrò jọ Ọlọ́run máa kú lọ́dọ̀ ẹnìkan lọ sọ́dọ̀ ẹnìkan ni. Tó bá jẹ́ ìdí tí mo fi sọ ni pé ní ìgbà tí bàbá Abíára wà nínú general evangelist bí gbogbo èèyàn ṣe ń rọ́ sọ́dọ̀ Táíwò Òjó yìí òun náà ni gbogbo wa rọ́ sọ́dọ̀ rẹ̀. Ìgbà yóò rò pé ọ̀dọ̀ nìkan lọ́lọ́run pín sí. Èyí tó yẹ kí ó kọ́wọ́ tí bàbá Abíára ń gbà náà lọ́hùn ó wí ètò orí ọ̀fẹ́ tó ní dépò lóní òun náà mọ̀ kó tó máa dépò yóò ti dépò yẹn nìsín ẹ̀san ti wá ń ké. Ìgbé bóyá àwọn kan èèyàn wọ́n tí wọ́n rí kò sẹ́ni akọ́lọ́run padà ìwàásù àkọ́kọ́ yẹn ni kó lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ bàbá Abíára ká gbàdúrà fún kí Ọlọ́run ó lè mú ẹ̀gún tó jẹ́ pé bí àwọn general evangelist bá ti wà àwa tó yẹ kó kọ́wọ́ tì wọ́n a máa padà lẹ́yìn wọn ni Ọlọ́run máa fẹ́ lò ní replace òkìkí wọn so kí bàbá Abíára tòun kí wọ́n gba ẹ̀gún yẹn rẹ́ ní ìṣe yìí ìmọ̀ràn ni o láti èdè tó sọ̀rọ̀. Finally ìmọ̀ràn èkejì a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Kásíjò lọ́dún yìí ẹ wo ohun tó ṣe fún ìyàwó ẹ̀ Kásíjò tẹ́ rí yẹn. Ẹ máa gbọ́ o nípa ọ̀rọ̀ alágbèrè àbí obìnrin níwájú Ọlọ́run Kásíjò ní nọ́mbà 1 tó ṣàgbèrè jù nínú àwọn olórí wa ní CAC. Ṣùgbọ́n ó ti lè wáyé padà báyìí o. Ṣé ẹ ti fi tára yín gbọ́? Kò bímọ fálìlà mi ò dájú ṣùgbọ́n tí Kásíjò bá lè respect ìyàwó ẹ̀ tó ṣe ìka ńlá bẹ́ẹ̀ yẹn fún lọ́dún yìí mo gbàdúrà fún ìgbà tí mo rí ọkàn mi yọ̀ sí. Ẹ̀yin náà ẹ promote position. Ọba alágbèrè Kásíjò ọba alágbèrè ẹ ti rí pásítọ̀ dẹ̀ ni o àgbà pásítọ̀. Wàhálà wà fún àmì standard position in marital issue. Marital area wa our lack. Ọ̀pọ̀lọpọ̀ mega crusade tó ń lọ tó ṣe mú ìyàwó ga níbi àti kí yín ká máa kí mọ́ mi general overseer. Yes. Bí ẹ̀yin bá bẹ̀rẹ̀ ẹ wo the same aṣọ nígbà míì
ní ojú wa ṣe é já ní ìsín ẹ promote marital life wa life wa ẹ fún ọ̀pọ̀lọpọ̀ ní ìsín bàbá general bashir bàbá ọ̀dẹ́jọbí ó wá sí program kò mú ìyàwó ẹ̀ dání bàbá ẹ̀sọ̀ ládélé wá àwọn màmá yìí ti dàgbà kò sí tẹ́ ẹ fi wọ́n ṣe inú ilé ẹ wo bàbá Adébóyè ẹ wò wọ́n ẹ jẹ́ kí àwa náà promote àwọn ìyàwó wa bí bàbá ọ̀dẹ́jọbí ṣe wá ní àná yẹn kó náà kí màmá náà jókòó. Àwọn màmá yìí ti dàgbà wọn bí màmá ká sọ pé ọmọ ni wọ́n tọ́ ẹ promote marital life wa ẹ jẹ́ ká tún ibẹ̀ ṣe ẹ jẹ́ àtúnṣe ẹ̀yin náà lọ́dún ìmàmá wò yín bí ẹ bá ṣe báyìí fún ìyàwó yín díẹ̀ ní ṣe kó dín láti ayé mu tẹ́yìn bàbá ẹ bá túnṣe dé wàhálà tí a ní lórí ìsùnmọ́rẹ́ yìí nìsín àní lè ní. Nísìn àwọn fàájà mo fi Ọlọ́run bẹ̀ gbogbo àwọn fàájà nìsín wọ́n ní àwọn fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì àlọ́ ẹgbẹ́ tí mo wá ń bi àwọn fàájà ni pé ká má lọ ṣọ́ọ̀ṣì àlọ́ ká lọ protect ní sẹ̀tẹ́ràtì ní Ìbàdàn. Ìyáálé gbogbo tó ṣẹlẹ̀ nípa ìgbéyàwó àlọ́ yìí Ọlọ́run fẹ́ fi ra àwọn ìyàwó àwa ìránṣẹ́ Ọlọ́run ní ṣe èsì padà ní kí wọ́n wá protect ní Ìbàdàn. Torí àlọ́ gbé lẹ́tà ó gbé lẹ́tà ó fa ìyàwó koko nígbà ó fẹ́ ìyàwó koko immediately yẹn lẹ́tà Fálànà ẹ ti gbé sí CAC ni o. Ṣé ẹ ti àlọ́ wá ṣe ọmọ ìyàwó yẹn ṣó dáa lójú yín ní church? Ẹ fẹ́ nìkan jù yẹn àti church ṣó dáa lójú yẹn tí ìkẹ́ gidi ni sẹ́yìn lè ní ọmọ kọ́mọ yóò di àràbà kó fẹ́ ọkọ kọ́kọ́ ẹ sáílẹ̀tì ẹ̀ àdàbí máa wà àwọn náà mọ̀ àdàbí máa wà wọ́n mọ̀ padà bí wà. ọjọ́ ẹ̀san máa wà sẹ́yìn ẹgbẹ́ ọ̀rọ̀ Fálànà ẹgbẹ́ sí CAC mi o ojú dẹ̀ kán ni mo dẹ̀ sunkún. Ṣé ẹ̀yin lè ṣe ẹ lè gbà fún ọmọ yín obìnrin kọ́kọ́ ṣe bẹ́ẹ̀? Wọn ò lè gbà kò sẹ́ni tó lè dárú ẹ̀. Bí a lọ bá pè fún àwọn kòkó lẹ́jọ́ kí ni ayọ̀ tó wá jẹ́ fún yín tẹ́ wá fi gbé ní ìsìn yẹn sórí CAC mi? Wọ́n bá Ayọ̀ ló jẹ́ fún wa ní ìtọ́sẹ̀lẹ̀ yẹn. wọ́n support Olu Alo ni. It is a time to promote our wife. Pastor says kì í báyàwó wọn wá ní ṣe máa sọ, kì í báyàwó wọn wá ṣe kíní, kì í báyàwó wọn lọ ìsọjí, kí ni wàhálà wa? Ètò àkọ́kọ́ tí Ọlọ́run ṣe nínú ọgbà Édẹ́nì, òun la bàjẹ́ yìí. Ṣé ègún ni Babalọ́lá ń kú fún wa ni àbí ìyàwó ẹ̀? Ìyẹn ní tí mo fẹ́ bá yín sọ bàbá Ìsáyà, mo ti dúró ní ibẹ̀ yẹn o. Eléyìí tí màmá Bọ́lá rẹ̀ kí n tó sọ ti màmá Bọ́lá rẹ̀ àti Tope Alabi. Number one ni pé àwọn nǹkan tá a lè fi rárá túmọ̀ ẹ̀mí mọ́, a lè fi rárá túmọ̀ ìwé mímọ́, a lè fi rárá túmọ̀ Ọlọ́run, a lè fi rárá túmọ̀ ohun Ọlọ́run, a lè fi rárá túmọ̀ àlá, a lè fi rárá túmọ̀ ìjọba ọ̀run, bẹ́ẹ̀ ni a lè fi rárá túmọ̀ oríkì Ọlọ́run, a lè fi rárá túmọ̀ ogun tó bá ti jẹ́ àdìtú láti ọ̀run wá. You can't interpret all this by canvas. Kí ni mo torí ẹ̀ṣẹ̀ léyìí? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé màmá Bọ́lá rẹ̀.
ṣe sọ. Kí màmá bá dẹ̀ rí bí nǹkan tí ó kù díẹ̀, mo fi ọba àwọn bá bẹ̀ kó má bínú nítorí Ọlọ́run. Torí ọjọ́ tó gbà mí sílé tọmọtọmọ tayátayá nígbà tí CAC fẹ́ fáyà kìlà pa mí. Ọjọ́ tó gbà mí lọ́jọ́ ewu, ọjọ́ àdúrà rẹ̀ lórí mi ò gbé wá sí public. Ṣé gbọ́? CAC wọ́n fẹ́ fáyà kìlà pa wọ́n. Ó ti wà ní public ni mo ṣe fẹ́ address ẹ̀ public. Ibẹ̀ ẹ̀kọ́ màá wá bá bàbá màmá nínú ilé láti address ẹ̀. Number one, màmá tún àwọn orin kan kọ ní àkókò lórí afẹ́fẹ́ nítorí àwọn èèyàn criticize orin yẹn. Pàápàá Tope Alabi criticize orin yẹn. Màmá tún àwọn orin kan kọ ní ìgbà kan ó tún orin kan kọ pé èmi ò mọ̀ ó èmi ò mọ̀ ọ̀gángan ibi tí ìbá ti mọ̀ pẹ̀lú wa. Nígbà tó máa torí ẹ̀kọ́ wá nítorí àwọn èèyàn criticize orin yẹn. Èmi ti mọ̀ ó èmi ti mọ̀ ọ̀gángan. Ìtumọ̀ èmi ò mọ̀ ọ̀gángan ibi tí ìbá ti mọ̀ pẹ̀lú wa nílẹ̀ Yorùbá. Ìtumọ̀ rẹ̀ ni pé Ọlọ́run kọjá àlàyé. Ọlọ́run àdìtú ni. Orí Ọlọ́run mi ò mọ bí mo ṣe fẹ́ máa ròyìn ẹ̀dá. Àkàìkàtà lórí rẹ̀ dájú Yorùbá out of provoke kọ. Bí ẹnìkan bá sọ pé òun mọ ibi tó ń bá ti mọ́ pẹ̀ wá nínú Ọlọ́run, ó jẹ́ aláìmoore ẹ̀dá. Ibo mélòó ló fẹ́ kà nínú orí Ọlọ́run? Bẹ́ẹ̀ni. Ṣé ti ẹ̀mí tó fún wa ni? Ṣé ti orí ni? Ṣé ti ọ̀rọ̀ ni? Ṣé ti ẹwà ni? Ṣé ti ògo ni? Ṣé ti ọmọ? Mélòó la lè kà nínú orí Ọlọ́run? Ìtumọ̀ mi ò mọ ibi tí ìgbà ti bẹ̀rẹ̀ ọpẹ́ mi. Àgbẹ̀dọ̀ torí criticism àwọn èèyàn, orin tí ọba àwọn bá ti lò lọ kí a wá máa pàdà torí àwọn èèyàn criticize ẹ̀. Mo bẹ̀ màmá torí Ọlọ́run. Number two, màmá ṣẹ̀ṣẹ̀ Tope Alabi ṣẹ̀ṣẹ̀ criticize orin kan lórí media káàkiri. Màmá náà tó lọ gbé òun lọ correct ẹ̀ yí pé alágbára bí àrá ò ẹ̀yà Júdà. Mo fẹ́ kí ìlú ẹ̀yà Júdà. Ta ló mọ oríkì Ọlọ́run tán? Ta lè sọ oríkì Ọlọ́run tán? Ibi tó bá yí sí tí a bá pèsè Ọlọ́run, okòó tí Olúwa bá okòó tẹ̀mí mọ́ bá pe Olúwa fún wa he accepted. Ìbéèrè tí mo wá ń béèrè lọ́wọ́ mọ́mì ní ìsìn máa mi, ó dùn mí. Orin tí Tope Alabi ṣẹ̀ṣẹ̀ criticize yìí, Tope Alabi ti wà lẹ́nu ọmú ìgbà tí a ti ń kọrin tọ́lọ̀ ti gbé orin yẹn fún yín. Àwọn orin yìí kẹ̀kẹ́ ṣe ti yín mọ́, ó ti di orin ìjọ àpọ́sù ti Kristi láti ọ̀dọ̀ yín. Tope Alabi tó criticize orin yìí kò ní ṣọ́ọ̀ṣì. Ó bá tán. Kò ní ìtàn rere kan tí ó ṣe é fi gbàdúrà. Ó criticize yàgbóyà jù. Iṣẹ́ tá ń gbé lóò lọ́wọ́ ni pé torí òun ò ní ọjọ́ tí Tope Alabi ti kọrin débi tó dé ẹ̀ka dárúkọ orin kan tí Tope Alabi kan tó wà evergreen tó jẹ́ pé gbogbo ìjọ wọ́n mọ̀ àwọn ń kọ́ gẹ́gẹ́ bí orin ẹ̀ bí àwọn ẹ̀wọ̀ abọ́dọ́gbà àná ẹ̀jẹ̀ lónìí kó tó sọ gbogbo ìyá ti mọ oríṣi ẹ̀. Pẹ́lẹ́pẹ́ àná ẹ̀jẹ̀. Ní Babalọ́lá, ẹ wo dùn ní Akínàánú, ẹ wo màmá Ṣẹ̀wẹ̀lẹ̀, ẹ wo màmá fún Àràgbáyé, ẹ wo àwọn bàbá Òdúladé, ẹ wo bàbá Ayẹwà, ẹ wo àwọn bàbá ní Adédòkun, ẹ wo ẹ̀gbọ́n wa Ìlàjà Akíntúndé, gbogbo wọn ló ní orin tó lé pé tá a bá kọ́ báyìí lágbájá ló kọrin, ẹ kà dárúkọ orin tí gbogbo àgbáyé handle tó jẹ́ ti Tope Alabi is not. Orísun tá a lè
ṣètúmọ̀ orin ẹ̀mí. Màmá orogún òwò ní Tope Alabi jẹ́ fún yín o. Kì í bẹ́sẹ̀ yín nìkan ló kọ́kọ́ sí fún o. Tope Alabi ò dé lórúkọ rere o. Ẹni tó gbé ọmọ ọlọ́mọ tó gbé fún àlè tó kọ̀rẹ́ ìtorí ẹ̀mí. Ayé máa jù. Ẹni tó jáde lọ́dọ̀ àjànàkú tó bá bẹ̀ jẹ́. Ṣé ń gbọ́ṣẹ́? Ọmọ màmá rẹ̀ dẹ̀ olóògbé ó bá bẹ̀ jẹ́ ó bá jà ní. Ló bá tán. Ọkọ àkọ́kọ́ ẹ̀ ó bá yẹ ẹ̀jẹ̀. Ọmọ àkọ́bí ẹ̀ ó sọ́dọ̀ máa lè. Ẹ dárúkọ ọ̀kan tí Tope Alabi tí a lè fi orúkọ ẹ̀ gbàdúrà nínú àwọn olórin ẹ̀mí. Èyí tó ń criticize orin olórin. Tí Tope Alabi bá jẹ́ ọmọ Ọlọ́run tí ìbá ṣe ọmọ ọ̀run àpáìdì. Ṣé irú Tope Alabi ó yẹ kó jáde tí ìbá ṣe àwọn ṣọ́ọ̀ṣì ọ̀run àpáìdì tí wọ́n ń pè? Ó lọ fi ara há sí orí òkè bàbá àbílẹ̀ láìpẹ́ yìí. Ó débẹ̀ tó fi há síbẹ̀ ni pé ó débẹ̀ olóhùn ògbówó láti lé gbogbo àwọn màmá ṣẹ́wẹ́lẹ́ gbogbo màmá bá rà gbogbo ìlàjọ bẹ̀rẹ̀ bàbá àbílẹ̀ Tope Alabi síbẹ̀. Ìgbà kan ṣoṣo tó débẹ̀ ó wọ ọ̀dọ̀ mọ́mì àkàdé. Tú ọbẹ̀ olóhùn ó kì í gbowó ibi tó ti gba ibẹ̀ nìyẹn. Gbogbo bí ó bá ti dé ló máa ń gbà. Bẹ́ẹ̀ ni ti bàbá Oyèdépò. Yàtọ̀ sí ọ̀dọ̀ bàbá orí òkè bàbá bí ẹ̀ka dárúkọ ṣọ́ọ̀ṣì tí Tope Alabi tó lọ ní Nàìjíríà yìí àti ibi tá ti ń gbé yàtọ̀ sáwọn bí ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì òkùnkùn àti ṣọ́ọ̀ṣì ọ̀rọ̀ àpáyé ṣọ́ọ̀ṣì tá ti wá sẹlẹbírìtì ẹ dárúkọ ṣọ́ọ̀ṣì ọmọ Ọlọ́run tá ti gbé Tope Alabi ní Nàìjíríà. Màmá mo fi ọgbà àwọn ọba bẹ̀yìn mo fi kú àtàgé ìdè Jésù bẹ̀yìn mi ò nẹ́ni ti pẹ̀lú Tope Alabi. Gbogbo ìgbé ayé ẹ̀ kó máa kọ̀ndẹ́mù àwọn olórí bíi tiẹ̀. Kó máa kọ̀ndẹ́mù olórí. Iye tó dẹ̀ fà tó fi ṣe gbogbo yìí. Iye tó ṣe àjànàkú lóró kó fẹ́ máa ṣe àwọn tó kù. Ògo Yínká Ayéfẹ́lẹ́ tó rò pé ó fẹ́ bá tiẹ̀ jẹ́ lọ́jọ́ sí títí di àárọ̀ yìí. Yínká Ayéfẹ́lẹ́ Yínká aláṣeyọrí náà ni. Yínká aláṣeyọrí. Ògo Yínká yá. Gbogbo àwọn tó dẹ̀ ṣe kí ló dé àwọn bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ kan lálálálálá kí ló dé tí ò lọ correct àwọn orí màmá bàbá Yínká Ayéfẹ́lẹ́ tí wọ́n bá dáadáa tù dẹ́dẹ́dẹ́ kí ló dé tí ò lọ correct. Tí ẹ̀ tó lọ bẹ̀ ó ti mọ̀ pé àwọn yẹn máa bá ti òun jẹ́. So màmá mi màmá CAC màmá gospel mo bẹ̀ yín o. Àwọn orin tí ẹ wá kọ̀rẹ́ẹ̀tì wọ̀nyí nọ́mbà 1 ìbéèrè tí mo fẹ́ béèrè kí n tó máa lọ lélẹ̀. Ṣé Ọlọ́run ló ní orin yẹn òun ò tẹ́wọ́ gbà mọ́? Kẹ wá ṣe àtúnṣe ẹ̀. Ìyẹn ìbéèrè àkọ́kọ́. Ìbéèrè kejì ní ìgbà tí ó gba orin yẹn ní early 60s 70s ṣé ẹran ara ló kọrin yẹn fún yín? Ṣé kìí ṣe àti inú ẹ̀mí mọ́ ló ti gbà á? Ìbéèrè ẹ̀kẹta màmá mi. Orin tó ṣẹ̀ṣẹ̀ wá ṣe àtúnṣe rẹ̀ yìí. Ó kọ́ níwájú bàbá mi. Bàbá wa bàbá Jídé ní Iléṣà. Ó kọ́ níwájú bàbá wa Ọbádáre. Ó kọ́ níwájú bàbá wa Sáǹsì Àkàdẹ́ẹ̀dẹ́. Ó kọ́ níwájú bàbá wa Ìdàòsà. Ó kọ́ níwájú bàbá wa bàbá Ọlọ́wẹ̀rẹ́. Ó kọ́ níwájú àwọn bàbá tí wọ́n ti sùn. Gbogbo wọn bá yín kọ́ nínú ìsọjí Ìdàòsà ní 80s. Orin yẹn ló kọ tí ayé àtọ̀run yabò tí arọ́ rìn tí òkú jíǹde tí ìsọjí ṣe. Orin yẹn ní ìsìnbá ẹni Tope Alabi ṣe wá ń kọ̀ndẹ́mù tẹ́yìn náà wá wọlé mídíà. Ṣé àwọn bàbá tó kú tí o ti kọrin yẹn tí wọ́n bá ọkọrin yẹn tá à lè kọ̀ndẹ́mù ẹ̀ ní ìgbà yẹn tí Ọlọ́run dẹ̀ forin yẹn gbé ọ káàkiri gbogbo ayé? Ní correction tó ṣe ṣé ó lọ bá gbogbo àwọn tó ti kú yẹn láti sọ pé orí ọjọ́ yẹn ò tí ẹ fi ṣèṣọ́jí o kò wá òkè mọ́ o ó lálẹ́ bú o. Èèyàn mélòó ló lọ bá bá torí nígbà tó bá ṣe ti
ṣe. Tope Alabi ní ìṣe tó wá kàn dẹ́mu orin olórin gbogbo ìgbà yìí. Ìrìn ìbí rẹ̀ múra rẹ̀ bíi ti ilé àwọn fẹlẹ́sàn bíi tàlásẹ́wó. Tope Alabi tí ó ṣẹ̀ṣẹ̀ wá kàn dẹ́mu gbogbo orin ní ìṣe tó kàn dẹ́mu orin àwọn ìránṣẹ́ Ọlọ́run ẹ̀ tó kàn dẹ́mu orin ní ìṣe iṣẹ́ tá a gbélé lọ́wọ́ nìyẹn. Níìsí màmá mo ti dáwọ́ dúró o. Tope Alabi tó sọ wípé òun kàn dẹ́mu alòmíì nínú wọn ní Ọlọ́run iṣẹ́ nìkẹ́ni nínú Ọlọ́run lẹ́nu àkọ́kọ́ kí ló kàn wọ́n bẹ́ẹ̀. Gbogbo tí àwọn èèyàn ń ṣe báyìí láti rí i pé ayé ò gba òríjìnà yẹn mọ́ pé ká lè máa ná ọjà orí burúkú táwọn ná. Ìjọba òkùnkùn máa ń wọ wàhálà ni. Mo fẹ́ béèrè lọ́wọ́ Tope Alabi tó ní Ọlọ́run ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Bẹ́ẹ̀ ni ká bí kò sí Olúwa ló ń jẹ́ bẹ́ẹ̀. Yeah. Ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu wòlíì Násírì yẹn lórí ọ̀rọ̀ Olu Alo àti Tope Alabi. Ẹ wo àwọn tá a fojú jọ, ẹ wo àwọn tá a rò pé ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n, ẹ wo àwọn tá a rò wípé orin ẹ̀mí ni wọ́n ń kọ, àṣẹnu darknet kingdom
òun ni wọ́n ti ń gba power. Darkness kingdom, darkness kingdom, darkness kingdom. I repeat it again. Ibẹ̀ ni wọ́n ti ń gba power. Tá a dẹ̀ ń fojú ìránṣẹ́ Ọlọ́run wò wọ́n. Tá a ń fojú èèyàn Ọlọ́run olórin ẹ̀mí tá a fi ń wò wọ́n. Ṣé rí pé gbogbo àwa tí à ń tẹ̀lé wọn àìfàìmọ̀ kọ́ má ti initiate wa. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo ojú tó ń wò mí ní alẹ́ yìí. Mo bẹ̀ gbogbo ojú tó máa wo fídíò yìí. Mo bẹ̀ gbogbo orí kọ̀ọ̀kan tó máa wo fídíò yìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ ṣe àdúrà yìí. Ẹ jẹ́ ká lọ ṣe àdúrà yìí. Ǹjẹ́ tá a bá rí ní ibikíbi àbí ní ṣọ́ọ̀ṣì kí ṣọ́ọ̀ṣì tá a ti gba ògo mi, tá a ti fi orin ẹ̀mí gba ògo mi, àbí tá a ti fi ìwàásù gba ògo mi, tá a ti fi orin ẹ̀mí gba àyànmọ́ mi, àbí tá a ti fi ìwàásù gba àyànmọ́ mi, ní orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run yá ẹ bá mi dá padà. Ẹ sọ di àdúrà. Torí ṣe rí orin ẹ̀mí yìí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti fi gba kádàrá wọn. Torí tẹ́ ẹ bá ń gbọ́ àwọn orin yìí, ara yín á máa bù máa ṣọ, ara yín á máa wú, orí yín á máa dìde láì mọ̀ wípé darkness kingdom òun ló ń ṣiṣẹ́. Tẹ́ ẹ bá ń gbọ́ àwọn ìwàásù yìí, èmi tiẹ̀ wá ní pọ́lísì kan tí n bá wà ní ṣọ́ọ̀ṣì báyìí tí n bá rí pásítọ̀ tó ń preach gidi, spirit mi máa ń dìde, mo máa sọ fún pásítọ̀ yẹn, ride on sir, go on sir, ride on sir, okay, continue, ride on sir. Bí n bá ṣe ride on sir yẹn, pásítọ̀ yẹn náà máa tún ginger. Ta ló mọ̀ bóyá wọ́n ti fi ń gba ògo ọlọ́ta wa? Ta ló mọ̀ bóyá wọ́n ti fi ń gba gbogbo nǹkan tó dá lára wa? Àló máa dé stage kan tó bá tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ níjọ́ Sunday tó fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì báyìí, àyáde máa ṣe gbìgbìgbì bẹ́ẹ̀ ni pé ó jẹ gbèsè bẹ́ẹ̀ nípò pààyàn. Àṣẹ mi òkùnkùn ni, àṣàgbára burúkú ni tó ń lò tó fi ń control wa. Olúwa o, gbogbo ẹnikẹ́ni àbẹ́nìyàn kénìyàn tó ń wò mí ní alẹ́ yìí tá a ti fi ẹ̀mí òkùnkùn nínú ṣọ́ọ̀ṣì, tá a ti fi gba kádàrá ẹ̀, tá a ti fi gba àyànmọ́ ẹ̀, ọ̀ tá a ti fi yí ìgbésí ayé ẹ̀ padà ní ọ̀nà kan àbí ní ọ̀nà kejì. Ọlọ́run ẹ̀mí mímọ́ o, èmi mọ̀ pé lótìtọ́ àti lódodo ni ẹ̀mí mímọ́ sì wà. Ẹ̀mí mímọ́ o, ó yá gbogbo orí ayé oníkálukú tá a ti fi ọgbọ́n àrékérekè gbà, ó yá ẹ máa dá padà. Ní orúkọ Jésù ó yẹ máa dá padà. Gbogbo ọ̀nà kọ́nà tí àwọn pásítọ̀ yìí, tí àwọn wòlíì yìí, àbáwọn olórin ẹ̀mí yìí tó ti fi àrékérekè ọgbọ́n òṣì, ọgbọ́n jìbìtì, ọgbọ́n olè tó ti fi gbà ní ara wa, ní orúkọ Jésù ó yá ẹ̀yin ogun ọ̀run yá ẹ máa dá padà fún wa. Ẹ gbàdúrà gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, gbogbo ojú tó ń wò mí yìí, ẹ gbàdúrà. Pásítọ̀ ti gbọ́wọ́ lé lòmí lórí ní in the name of, ní orúkọ Jésù tó dẹ̀ yẹ pé ó ń gba ògo ẹni. Pásítọ̀ ti gbọ́wọ́ lé lòmí ní èjìká tó jẹ́ pé in the name of Jesus ó ń gba ògo ẹni, ó ń gbàyàn mọ́ ẹni. Ní orúkọ Jésù gbogbo ìṣẹ̀dá kí ìṣẹ̀dá tó bá ti gba ògo mi ní ọ̀nà kan àbí ní ọ̀nà kejì, ní orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ó yá ẹ bá mi dá padà. Gbogbo ògo mi tá a ti gbà ní ọ̀nà kan náà, ní orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run yẹn máa bá mi dá padà. Gbogbo àwọn ìránṣẹ́ èṣù tí wọ́n kún ìta yìí, èmi ò mọ ẹni tí mo ti forí balẹ̀ fún, mi ò mọ ẹni tó ti káwọ́ lé mi lórí, mi ò mọ ẹni tó ti káwọ́ lé mi léjìká. Ní orúkọ Jésù tó fi gba ògo mi, ní orúkọ Jésù, the same orúkọ Jésù náà ó yá mo gba ògo mi padà, mo gba àyànmọ́ mi padà, mo gba ògo mi padà, mo gba àyànmọ́ mi padà. Ní orúkọ Jésù tá a bá wá rí ibikíbi tí ẹ̀mí òkùnkùn ti wá dúró sẹ̀ tó ní ògo tí mo gbà padà yìí kò ní wúlò fún mi, ó yá mo rán iná ọ̀hún síbẹ̀. Holy Ghost fire, Holy Ghost fire, Holy Ghost fire. Gbogbo agbára òkùnkùn tó ní mi ò ní ṣe àṣeyọrí, gbogbo agbára òkùnkùn tó ní mi ò ní lu àlùyọ, gbogbo agbára òkùnkùn tó sọ pé gbogbo ẹ̀yin ojú tẹ̀ ń wò mí yìí ẹ ò ní dé ilẹ̀ lérí, ní orúkọ Jésù mo bà agbára náà jẹ́. Gbogbo ojú tó ń wò mí ẹ ká kún fún àdúrà. Kò sí ìránṣẹ́ Ọlọ́run mọ́, kò sí ìránṣẹ́ Ọlọ́run mọ́, ẹ jẹ́ ká kún fún àdúrà. Ẹ gba àdúrà. Gbogbo ibi tí ègún ti bá wọlé sínú ayé yín ẹ fà jáde. Ẹ gba àdúrà. Gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tá àárẹ̀ wọ́n ti gba nǹkan lára wa jìnnà. Gbogbo oore tó gbà lára wa ní orúkọ Jésù ọ̀run gbà padà fún wa. Ẹ bá mi share fídíò yìí. Ṣé ẹ ti rí àǹfààní tí mo sọ pé ó wà nínú ká share fídíò? Torí pé kí ni tọ́pọ̀lọpọ̀ èèyàn bá rí,
wọ́n á lè tu àwọn lẹ̀ sínú ìgbèkùn wọ́n á lè gbára wọn kó lọ́wọ́ àjàgà wọn pásítọ̀ yìí ẹ share fídíò yìí ẹ share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí LARIN Global TV mo tún padà bọ̀ àṣírí ṣe pọ̀ tó máa tú ṣé ọdún yìí ọdún ẹ̀san ni ọdún take it back ọdún take it back take your glory back in Jesus' name amen.